صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. على حبيبك خير الخلق كلهم. جاءت لدعوته الأشجار ساجدة تمشي إليه على ساقي بلا قدم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. Ọlọ́run mọ́sà bá kí ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. Ọlọ́run kẹ́ Muhammad o. Àmín. Àtàwọn aráalé ẹ o. Àmín. Olúwa kẹ́ Muhammad o. Àmín. Àtàwọn aráalé ẹ o. Àmín. Àtàwọn ọ̀rẹ́ àti sàhábé Olúwa bá mi kẹ́ gbogbo wọn. Olúwa kẹ́ Muhammad o. Àmín. Àtàwọn aráalé. Àmín. Olúwa kẹ́ Muhammad o. Àmín. Àtàwọn aráalé. Àmín. Àtàwọn ọ̀rẹ́ àti sàhábé Olúwa bá wa kẹ́ gbogbo wa. A dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run Alhamdulillah. ọba tó kà wá kún ìjọ oúnjẹ ńlá nábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ìtí ẹ̀ máa jẹ́ kan nínú ọmọlẹ́yìn rẹ̀ ó tó ní fàárí fún wa. A dúpẹ́ fún ọba tó ṣe wá ní ummatu oúnjẹ ńlá nábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Nínú ànábì ọmọ Israẹli ọ̀gá ni Musa ló jẹ́ nínú wọn torí pé ká má tún yà síbẹ̀ ká má bá a ṣe pẹ́. Ànábì Musa yìí ló wá nàgàwó láwìlì màfúsì lórí gbogbo nǹkan tí Ọlọ́run ọba tó ń ròyìn fún ìjọ ànábì wa Muhammadu. Sallallahu alaihi wasallam. Owú alimusilimu yagibitu wala yasudu, mùsùlùmí máa jowú kìí ṣe kèéta ni, kò ní pẹ̀gàn ni. Tó bá rí n tó dáa lọ́dọ̀ ọmọnìkejì rẹ̀ ó lè sọ pé Ọlọ́run dákun mọ́sà ṣerú ọlá alágbájá fún mi o, àmọ́ má bá tiẹ̀ jẹ́ o, irú tó ṣe fún yìí èmi náà fẹ́ rú ẹ̀ kó yé rí fi ṣe fáàrí sí mi, ó jowú nìyẹn, ó ṣe kèéta. Àwọn ò ti ṣàdúrà fún pé kọ́lọ́ má bá tiẹ̀ jẹ́. Ànábì Musa wá ń sọ pé wọ Ọlọ́run kí ni nǹkan báyìí tó produce fún àwọn ìjọ ànábì báwọn ṣe fún èmi náà, Ọlọ́run ní kò sí fún wọ Muhammad ni mo produce rẹ̀. Nǹkan báyìí kí wọ́n kéèyàn sàlùwàlá kó kí náà fìlà méjì kó dẹ̀ fún ní ìládá 10 ṣe fẹ́mi náà. Ọlọ́run sọ wípé mi ò ṣe fún ọ, ìrẹ́ ànábì mi ò ṣe fún. Ó wá kà ló pọ̀ gbọ́ ya ànábì Musa bá ní ọ̀dà kò burú tó o bá rí pé gbogbo ohun tí mo béèrè yìí ló lè ṣe fún mi, jéèmí náà jẹ́ kan nínú ìjọ ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Ọlọ́run ní usima àtẹ́tù kàfàkúnmínà ṣákìrínà, èyí tí mo fún ọ ní ọ̀fọ̀ mú ní ìtúlẹ̀ ṣèwọ́ níjọ Muhammad mọ́. Ibi tí ìwọ tó wá wà tó wá ń jẹ́ ìjọ Muhammad, ẹni tí Musa ń jowú pé kò ń jẹ́ alátìlẹ́yìn rẹ̀ àbí ìkan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, tí Ọlọ́run wá fi wọ onígbẹ̀ǹdì sínú ìjọ ànábì wa Muhammad tó mọ̀ pé oore tabua. Ìsàlẹ̀ àyàtò aláàmàlámìsàlẹ̀ àlá. Kò ní dá fẹ́ni tí ó bá sàṣàlátù fóúnṣẹ́ ńlá. Èmi kọ́ ni mo wí bẹ́ẹ̀ wà fáà tọkọrin ìlú wí bẹ́ẹ̀ o. Ìsàlẹ̀ àyàtò aláàmàlámìsàlẹ̀ àlá. Ẹni tí kì í bá sàṣàlátù fóúnṣẹ́ ńlá ìgbésí ayé rándanrandan ni ó lò. Ìsàlẹ̀ àyàtò aláàmàlámìsàlẹ̀ àlá Muhammadin bíbútìdá il amúrewálé. Ó fẹ́ bẹ̀rẹ̀ nǹkan ó fòkó ànábì bẹ̀rẹ̀ rẹ̀, bí ìsà rẹ̀ aláwòdè rẹ̀. Ó fẹ́ parí nǹkan ó fòkó ànábì tọ́lọ́run torí ẹ̀ ń kẹ́ ó fi bẹ̀rẹ̀ bí ìsà rẹ̀ aláwòdè rẹ̀ yẹ̀yẹ́ fún ẹ̀ rẹ̀. Ìfẹ́ ànábì wa Muhammad ọ̀ràn àyàn ló jẹ́ fún gbogbo ọmọ ẹ̀dá ènìyàn tí ń bẹ láyé, bí ọba wa bí ọba wa jẹ́ gbogbo èèyàn ló bá ń mọ̀. Mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ pé ìfẹ́ ànábì gbọ́dọ̀ ga jù gbé ìyá òun, ọ̀ràn àyàn ló jẹ́. Wàhùn
ìfẹ́ àwọn sàábé rẹ̀ tí wọ́n gbà fún tí wọ́n jọ fi ẹ̀mí dikú ìfẹ́ wọn náà ó sọ̀rọ̀ yàn kí gbogbo wọn nífẹ̀ẹ́ rẹ̀ adúpẹ́ ìkẹ́ àti ìgẹ̀kọ́ bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. nínú ọ̀nà tí mo pín iṣẹ́ ìyanu sí mo sọ fún wa pé mẹ́ta ni ànábì nìkan ló dẹ̀ ṣe mẹ́tẹ̀ẹ̀ta màá sọ̀kan sí kí nínú mujizatun al-waqtiyya sàábé kan ó sọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn sàábé jókòó yíká báyìí ànábì wa sọ wípé lágbájá ìwọ ló fún wa lóúnjẹ lénìí o ẹsẹ̀kẹsẹ̀ inú ẹ̀ dùn pé ànábì béèrè oúnjẹ lọ́dọ̀ òun ó sáré kúrò nílé ó sáré lọ́dọ̀ ìyàwó rẹ̀ ǹjẹ́ o ní nǹkan kankan tí a lè jẹ ìyàwó ẹ̀ ní kò sí nǹkan kankan àfi ẹran òbúkọ kan tí mo nílé nìkan ọkọ rẹ̀ ní sáré mú òbúkọ yẹn wá ó yá ká fi ṣe àpasun wọ́n mú ẹran yẹn ó sì bí ọmọkùnrin méjì nísà abẹ́tàwí ó wá mú ẹran àtòun àti ìyàwó rẹ̀ wọ́n dúnbú ẹran ọmọ kìíní wọ́n ń wo bí wọ́n ṣe ń dúnbú ẹran wọ́n dúnbú ẹran tán ó wá ní tètè ṣe o ànábì ní kí n tètè gbé wá o so nígbàtí ìyàwó tó ń tọ́jú oúnjẹ inú ilé tó ń tọ́jú ẹran àwọn ọmọ méjèèjì tí wọ́n jẹ́ ọmọ kéékèèké ẹ̀gbọ́n bá mú àbúrò pé bí bàbá wọn bó ṣe dúnbú ẹran rẹ̀ ló bá dúnbú àbúrò rẹ̀ ó dúnbú àbúrò rẹ̀ tán nìyà gbọ́ igbe ha tí ó fò báyìí tí a ní ọ̀pọ̀ ọmọ ẹlẹ́ẹ̀kejì ó fò bọ́nú omi gbóná tí wọ́n fẹ́ fi ṣe ẹran òun náà ọmọ méjèèjì ti kú ṣùgbọ́n ìfẹ́ ànábì lọ́kàn ìyàwó sàábé yìí kò fẹ́ bá ànábì inú jẹ́ pé ibi tó pátá ànábì tó fi ní àwa jẹun ó wá mú àwọn ọmọ méjèèjì ó daṣọ bò wọ́n ló kú lórí blanketi ó wá ṣe oúnjẹ tán ó wá pe ọkọ rẹ̀ pé mo ti ṣe oúnjẹ ọ̀hún tán o mo kọ́ wá bá gbé oúnjẹ yẹn o ó bá gbé oúnjẹ yẹn o ó wá lọ sọ fún ànábì wá sọ wípé òun bọ̀ àbí sàábé sọ pé mo lọ gbé oúnjẹ yìí wá nígbà tó lọ gbé oúnjẹ wá ànábì wá ń sọ fún wípé àtiwọ́ o àtìyàwó rẹ̀ àtàwọn ọmọ méjèèjì láàjọ fẹ́ jẹun papọ̀ inú ọkọ tó dùn kò mọ̀ pé nǹkan tó ti burú ju tí wọ́n ń béèrè yìí lòun ti bò mọ́ ni ìyàwó òun ti bò mọ́lẹ̀ ó bá sọ wípé kó dákun kó jẹ́ kí òun sáré lọ pé ìyàwó òun wá ó lọ pé ìyàwó àtàwọn ọmọ nígbà tó dọ́dọ̀ ìyàwó wá sọ wípé àwọn ọmọ méjèèjì ti sùn jẹ́kẹ́mì rẹ̀ àti ọjọ́ lọ nígbà wọn débẹ̀ ànábì ní rárá o àti wọ́ àtàwọn ọmọ rẹ̀ ìyàwó sì mọ̀ pọ́mọ ti kú kò sì fẹ́ bá ànábì nú jẹ́ wọ́n sùn ní ànábì ní kó lọ jí wọn wá ìyàwó wọn ń fà tìkọ̀ ọkọ bá ń sáré lọ lé ọjà rẹ̀ bó ṣe wọ́n ń sáré lọ lé yẹn lànábì wá ń sọ fún ọlọ́run ọba rẹ̀ pé tí àwọn ọmọ méjèèjì sàábé mi mo gbàgbé ó kọ rẹ̀ ní ó wá ní àwọn ètí mo kọ́lẹ̀ torí àkókò lè tó tí àwọn ọmọ méjèèjì yóò bá dìde nílẹ̀ kí wọ́n bá mi jẹun wọ ọlọ́run àwọn ènìyàn ò ní gba iṣẹ́ rẹ̀ gbọ́ bá mi ti dá ẹ̀mí wọn padà kí bàbá wọn tó débẹ̀ bí bàbá wọn ti ń sí aṣọ lójú àwọn ọmọ bẹ́ẹ̀ làwọn ọmọ náà pọ̀pọ̀pọ̀pọ̀ tí wọ́n sì dìde sókè tí wọ́n lọ bá nàbí wa Muhammad jẹun. àsàlátù ṣíṣe wàsílà ní fún wa látọ̀dọ̀ wa sọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run lè ṣe gbogbo nta bá fẹ́. fi an-najatu li kulli abdin muslimin. ibẹ̀ ni ìlànà wà fún gbogbo ẹrú tó bá jẹ́ mùsùlùmí ìyẹn méjèèjì tí mo sọ nínú part 1 àti eléyìí yóò máa jẹ́ mujizatun al-waqtiyya tá a bá rá àfáà kan tó bá lè ní wọ́n dúnbú èèyàn ní sí òun ó jí àmọ́ pé òun náà ti dànábì Ọlọ́run ṣùgbọ́n kò sẹ́ni tó lè ṣerú rẹ̀ o àfàwọn ànábì Ọlọ́run ṣe rí pé ìyẹn wọ́n made the impossibility to be possible eléyìí ni wọ́n ń pè ní mùjísà yẹn wá jẹ́ ti wàkìtíyà ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nùbúwà rẹ̀ kọjá ti wàkìtíyà ọbọ̀ sí ti tìbíyà ọbọ̀ sí ti khalida àfitáyé bá parẹ́ là ní gbúrò iṣẹ́ ìyanu ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. àkọ́kọ́ èyí tó jẹ́ ti tìbíyà òun náà ni ńgbàtí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. òun náà ni ọ̀rọ̀ tí igi bá nábì sọ tó fi júwe bọ́lọ́hun ṣe dáhùn
wọ́n ní aṣíwájú wa Ukasa nínú àwọn sàábé ó tẹ̀lé ànábì lọ nígbàtí ànábì fẹ́ lọ sí wáàsí fáwọn àlìjànú ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ nígbàtí ànábì wá mú igi pọ̀pá rẹ̀ ó wá fi yí ilẹ̀ po bí ihò lẹ́gbẹ̀ẹ́ igi yẹn ó wá sọ pé wọ Ukasa dúró dè mí ń bí mo fẹ́ tẹ̀síwájú pánábì ó ti tẹ̀síwájú díẹ̀ Ukasa ò rí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n wọ́n ń gbọ́ ariwo tó jẹ́ ariwo ẹgbẹ̀rún èèyàn ha ànábì ló dẹ̀ ní kí n má kúrò síbí tí n bá jáde ń bí nísìn wá ní èmi ní àkọ́kọ́ sàábé tó kọ̀rọ̀ sánábì lẹ́nu tí n bá sì jẹ́ wọ́n pa ànábì wọ́n lémi mọ́ tẹ̀lé tí wọ́n fi pa ànábì jẹ́yìn ní faramọ́ kí wọ́n kúkú pa òun sí dípò pé kó wá jẹ́ pé ànábì ni wọ́n pa kó ń lọ rescue ànábì ó fẹ́ jáde báyìí ànábì wá padà ànábì wá sọ káyì mo ní ọmọ kó omi kan fẹ́ kó omi tó ọba ilé kó omi bẹ́ẹ̀ ni àbátí pàdé rẹ mọ́ tí ó fi díjọ́ gbé ní àlìkìyámọ̀ kọ́sọ̀ wá ń bèèrè pé kí ló dé ó ní àwọn àlìjẹ̀nú tó ń lọ ṣe wáàsí fún tálùkùránì tí ààyè ò lè gbà mí láti ó wà ní Suratu Jinni ó wá ní ìkan nínú wọn wá bá mi ó ní wọ́n ń fọmọ bú òun mo wá wo ọmọ tó nìkan bí tó ní wọ́n ń fọmọ bú òun ó jẹ́ 6 million ó wá láwọn yòókù òun pé òun lágàn àgàn tí wọ́n ń pè òun ìkànnà bí ọ̀sàdúrà fóun kó náà rọmọ bíbí tiwọn torí pé wọ́n ní àwọn kan kó ọmọ wọn wá síwájú ànábì pé kànábì ọ̀sàdúrà fóun nígbàtí ànábì máa rí àkọ́kọ́ bí wọn ó jẹ́ 40 million àwọn tí wọ́n bí tẹ̀lé ó jẹ́ 40 million ẹlẹ́ẹ̀kẹta tó bí ó jẹ́ 40 million ó wá bí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ́kànlá irú àwọn ilé wọ̀nyí náà ni ànábì ló mú ànábì sọ pé kí wọ́n dúró ní mọ́síjídì Jinnu nígbà ayé ànábì nígbà tí wọ́n bọ̀ wá ṣe hajj ẹ dá wọn dúró ń bẹ̀ wọn o táwọn eléyìí olórí 11 olórí 12 yìí tí wọ́n bá kọlu àwọn èèyàn bímbì ẹ̀yà ọlọ́run bá mi dá wọn dúró síbẹ̀ ìyẹn ni kí máa lọ wo mọ́síjídì Jinnu tí wọ́n fi fún un lóko àwọn bàbá wa ń jọ̀hún a sì máa lọ tọrọ ọmọ ń bẹ̀ fún gbàgbọ́ wọn sànàbí wa Muhammad bẹ́ẹ̀ bá délé ọlọ́run a sì máa ṣe. àwa tòní tá à ń dọ́bù kírọ́ọ̀sì ìgbàgbọ́ àwọn ẹni ọlọ́run tá à ń dá ìlú tiẹ̀ náà ni òjá rí iṣẹ́ ìyanu kankan ṣe mọ́ ní ipa ànábì wa Muhammad eléyìí tí ànábì wa ń ṣe ó wá ń sọ fún Ukasa pé bó ṣe jẹ́ nìyẹn o torí náà ń jẹ́ kí wọ́n máa lọ bẹ́ẹ̀ ni wọ́n bá rí igi tí Ukasa dúró ló bá fa àǹbáyà ànábì báyìí bí ànábì ti máa wẹ̀yìn lórí pé ẹ̀gún igi yẹn ló fa àǹbáyà òun gbà tó sì jẹ́ wípé kì í ṣe ẹ̀dá lásán ànábì wá ń bi igi yẹn léèrè pé kí ló dé tó fi fà mí padà sẹ́yìn igi yẹn wá ń sọ wípé ṣé lásìtò samara tó ń mú sìmíràn tó ń fakọ̀ èmi ìṣègi eléso tí wọ́n kàn ká jẹ lásán bí wàbí wàrà kí wàbí ṣẹ́wó kí wàbí ṣùrù kí àtẹwé orí mi àtẹ̀pọ̀ mi àtẹ̀gún ara mi àti gbòǹgbòdì mi iná ló wọ̀ fún ìwòsàn alifadain ló jẹ́ 1000 ìwòsàn lẹ́ẹ̀lẹ̀ fi ṣe àná ṣàtàrù èmi ni igi tí wọ́n ń pè ní sàtàrù lànàbì fi máa ń júwe igi sàtàrù fún wa pé gbogbo òwòsàn tá a bá lè rí sàtàrù máa jẹ àbí máa lò tá a bá rí lọ́dọ̀ àwọn èèyàn wa tí wọ́n ń ta habatu saudau ni àbí kìíní kan ni sàtàrù tún lágbára ju àwọn habatu saudau nǹkan lọ torí òun nìkan àrùn ẹgbẹ̀rún ló lè wò ìmọ̀jísàtú u àti ìbíyà ànábì lójúwe igi tí wọ́n ń pè ní sàtàrù fún wa ànábì lójúwe ìtọ̀ ràkúnmí fún wa ànábì lójúwe omi zemzem fún wa ó ní máa zemzem lima ṣúrìbàlá ìjẹ́ ń pè ní omi zemzem gbogbo ń tẹ́ bá mú fún ni ìwòsàn ni kódà àwọn àmọ́ ìyẹn lè fi omi zemzem wo ikọ́ fèrè yẹn bí ó ṣe wá lò ní pé wàhálà ọ̀pọ̀ ń bẹ torí pé omi zemzem yẹn lọ gbọ́dọ̀ máa fi jẹ sàárì ló sì gbọ́dọ̀ máa fi sínú tẹ́yìn bá sì mu omi zemzem tó bá ilé tó ragolisi kékeré yìí kan ebi ò ní pátílé ó fi sú tó bá tó mú lálẹ́ ebi ò ní pátílé ó fi mọ́ so ọmọ tó bá wá mú bẹ́ẹ̀ tó bá ẹ̀pẹ́ ẹni tó ní ikọ́ ni tó bá ń ka àwọn rúkíà sí tó bá ń kà sí kó tó gba àwẹ̀ oṣù kan ikọ́ yẹn kò gbọ́dọ̀ gbúrò rẹ̀ mọ́ ìran rẹ̀ oṣù gbọ́dọ̀ gbúrò rẹ̀ mọ́ ànábì ló ṣiṣẹ́ ìyanu yẹn sílẹ̀ mọ̀jísàtú àti ìbíyà
mo ní àwọn ohun púpọ̀ tí mo lè sọ nípa tíìbù ànábì wa Muhammad ètí ọba wa yé olúkálukú náà kó lọ wo tíìbù nábàwí yóò rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ànábì júwe nínú tírà tẹ́ ń pè ní tíìbù nábàwí níbẹ̀ àwọn míì náà tó jẹ́ pé àlè rí mbẹ̀ tó jẹ́ pé lọ́dọ̀ àwọn àfáà wa tẹ́ ń lọ níjọ́ wọn àárí àwọn ìyá wa wọn máa ra kinní kan wá wọn lè kan náà Fatima nígbà obìnrin ọba bá rí pé èso igi ni ṣé Fatima ló wà ní igi eléso ni a padà rí pé ìṣẹ̀lẹ̀ ànábì júwe fún wọn ni wọ́n fi ń lò béèyàn bá mú ìtẹ́ńpẹ̀lẹ̀ ìkànnà Fatima yẹn tó bá jù sínú omi tómi yẹn bá là bínú bá rún yàn béèyàn bá mú Ọlọ́run ó sì ṣèwòsàn onítọ̀hún eléyìí náà ni àwọn mọ̀jísátù àti ìbíyà ṣùgbọ́n lérí mọ̀jísátù ànábì tó wá nàgà kọjá kúò lórí mọ̀jísátù líwàkìtíyà mọ̀jísátù jẹ́ pé téèyàn bá ti ṣe lákòókò yẹn kò sẹ́ni tó lè ṣe mọ́ ó nàgà ó dé mọ̀jísátù ti ìbíyà ó débi mọ̀jísà ti ìwòsàn tó jẹ́ wípé tá a bá rẹ́ni tó mọ̀ yóò sì tún máa ṣiṣẹ́ ìyanu lẹ́yìn lọ títí ayérayé ó wá bọ́ sí mọ̀jísátù al-khalida iṣẹ́ ìyanu tó jẹ́ pé kò sẹ́ni náà àfi tí gbàgbọ́ rẹ̀ ò bá dúró kò sẹ́ni náà tí ò lè ṣiṣẹ́ ìyanu nínú ẹni tí máa ń jẹ́ mùsùlùmí mo rí kan nínú àwọn iṣẹ́ ìyanu bàbá kan máa ń ṣe la ilaha illallah ọmọ kéwú kọmọ kan ìṣẹ́ àwọn ṣe la ilaha illallah 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 bẹ́ẹ̀ bá jókòó bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ àfi tó bá sọ̀rọ̀ ni ó tó dákẹ́ ó wá dijọ́ kan eléyìí tí mò ń wí kìí ṣe ọ̀rọ̀ nù tí a èyí tó ṣẹlẹ̀ ní express Ìbàdàn express road ni mọ́tò wọn sì lásìdẹ́ǹtì bàbá tí wọ́n ṣe la ilaha illallah yẹn ń gbà tẹ́rù dé àwọn méjì tó mú dání bẹ́ẹ̀ tó ní la ilaha illallah àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ló yé nu mọ́tò yẹn. Allahu Akbar. iṣẹ́ ìyanu kan kọ́ nìyẹn òun fi la ilaha illallah ṣe kàrà àmọ́ àwa ní pété ẹ̀ ní mùjísà àwa pè ní kàràmà Ọlọ́run fún un ní kàràmà nìyẹn anabi wa náà gàdérú stéèjì yẹn pé gbogbo ẹni ó bá tamasaka bil Qur'an ẹ bá gbá al-Qur'an mú tí ń bá ń kà tí ó sì ń bá ń bẹ nílé wọn tó bá yẹ pé lérí Ọlọ́run dákun pa òsì run Ọlọ́run pa òsì run tó bá ní sùúrù lérí rẹ̀ Ọlọ́run ó pa òsì run nù ran wọn tó bá yẹ pé àìsàn ni Ọlọ́run dákun tó gbá al-Qur'an mú al-Qur'an ni mu'jiza al-khalida tó jẹ́ ti gbére ìkànnì yẹn tá bá wá lọ nínú ìlìmíyà tá bá lọ nínú mímọ̀ alukurani nìkan lójúwe gbogbo tí ń jẹ́ mímọ̀ òun lójúwe ilimuli kìmíyàì tá ń pè ní chemistry òun lójúwe geomancy òun lójúwe algebra òun lójúwe archaeology òun lójúwe astronomy òun lójúwe astrologers òun lójúwe literature òun lójúwe history tí n bá mú literature ká wo díẹ̀ nù literature yẹn kẹ́lẹ́ bá mọ̀ pé alukur'ani mu'jizatun al-khalida ijó ni àwọn ní literature dé àwọn ní literature wọ́n ní kíní kan nínú terminology tí wọ́n fi máa ń ṣe literature wọ́n ní handwriting wọ́n ní defense àtàwọn bẹ́ẹ̀ wọ́n ní hyperbole àwọn tí mo júwe yìí àwọn tí wọ́n bá ń ṣe literature wọ́n á lè mọ̀ ohun tí wọ́n ń pè ní handwriting òun náà ni pé sẹ́ńtẹ́ǹsì àkọ́kọ́ in tó bá parí ẹ̀ sẹ́ńtẹ́ǹsì kejì náà ló gbọ́dọ̀ parí ẹ̀ náà ló gbọ́dọ̀ parí bẹ́ẹ̀ bá wá sọ sẹ́ńtẹ́ǹsì oríṣi 5 àbí 6 àbí jù bẹ́ẹ̀ lọ in tó bá parí ìta àkọ́kọ́ ló gbọ́dọ̀ parí gbogbo àwọn yòókù òun ni wọ́n ń pè ní handwriting wọ́n dẹ̀ ní ètò ń pè ní defense wọ́n dẹ̀ ní ètò tó ń pè ní hyperbole wọ́n tún ní eloquent kí n lè bá débi tí mò ń lọ torí díẹ̀ ní àkókò tí wọ́n fún mi òun náà ni pé tá bá wá wo literature òun náà kí mú àpèjúwe ti ọ̀jọ̀gbọ́n wa kan Wọlé Ṣóyínká tó ń sọ twinkle little star how I wonder what you are up above I was so high like a diamond in the sky tá bá wo gbogbo poem yẹn ẹ rí pé lẹ́tà R ló parí gbogbo ẹ̀ lérí literature yìí náà wá fún ọ̀nkú ní lóbúlọ̀ rẹ̀ tó jẹ́ pé èèyàn méjì péré ló gba lóbù yẹn ní gbogbo Áfíríkà lákòókò tiwọn ẹni tó tún gbarú ẹ̀ òun náà ni ọmọ Gabon ni tí wọ́n ń pè ní mo ti gbàgbé ọkọ̀ tóun
tí n bá ti rántí tí n bá rántí àmọ́ ká kọ́kọ́ lọ wo end-rhyme tí Wọlé Ṣóyínká tó gbé kalẹ̀ yìí tó torí ẹ̀gbà lóbúlọ̀ rẹ̀ yìí 5 àbí tíkútíkú little star how above and what so high kíní kan like a diamond in the sky ó jẹ́ sentence 5 tínkú little star how I wonder what you are up above and what so high like a diamond in the sky 4 ó jẹ́ 5 tó jẹ́ pé lẹ́tà arú ló parí ẹ̀ ó wá sí àwọn ìwé bẹ́ẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ olórí ẹni tó bá wà mọ́ lítírésọ̀ wọn kì í sábà ṣe ju 9 lọ tí nǹkan mi ò fi kọ di tí wọ́n fi ní rí irú tí ń bá bọ̀ yẹn parí rẹ̀ mọ́ kí wọ́n tún tó padà sí nǹkan míì àmọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a wá rí nínú súrà tó lo 5 ńbẹ̀ a rí nínú súrà tó lo 9 a rí nínú súrà tó lo 14 a rí nínú súrà tó jẹ́ pé ó nìkan sì lo 30 nǹkan kankan ṣoṣo fún tó lo ní end-rhyme ẹ jẹ́ sáré wo díẹ̀ nínú Al-Qur'an tẹ́fì mọ̀ pé Al-Qur'ani òun náà ni ìmọ̀ lítírésọ̀ nínú ẹ̀ ló ti wá tabalọ̀ wo súrátù Samsi oníwà Samsi waduaha والقمر ذات لها ونهار إذا جلاها والليل إذا يغشاها والسماء ومن بناها والأرض ومن طحاها ونفس ومن سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كسبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله فسقياها kasabu fakaruha fadamdama alayhim rabbuhum bizambihim fasawaha falayaha fukubaha ó jẹ́ 18 ni ha tí Ọlọ́run fi parí àyà yẹn fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbàtí ẹni tó ṣe nǹkan 5 bá gba lóbúlọ̀ rẹ̀ ẹni ó wá ń ṣe 18 kí ni kó ń gbà tá fi mọ̀ wípé ìwé ìmọ̀ ní Al-Qur'ani kìí ṣe pé wọ́n kàn sọ pé ìwé máa jẹ sàrá nìkan agbogbo wa gbọ́dọ̀ jókòó tí ká mọ tí ń bẹnú ẹ̀ káàdẹ̀ mọ́ neglect gbogbo dámbà rí gbogbo tí ń lọ study ní university lónìí inú Al-Qur'ani ni wọ́n ti mú tàbá tún wá lọ wo inú Suratu Mudassiru nínú àwọn alphabet tó ní agbára alphabet lẹ́tà aru ẹni tó bá notorious tó bá mọ̀ wọ́n máa gbé tóbi ẹni tó bá fi dáàlì torí pé àwọn lẹ́tà arú àti lẹ́tà d wọ́n sọ wọ́n nínú alifábẹ́ẹ̀tì kéwú àti gbogbo àwọn alifábẹ́ẹ̀tì náà so gbogbo ọ̀jọ̀gbọ́n àbí scholar kan tó bá wá lè lo lẹ́tà arú parí orin tiẹ̀ ayé ó máa tó kan sára sóhun lọ́tọ̀ pé ìntọ́ wọn ló lò tó báyìí tẹ́ bá lọ wo alifábẹ́ẹ̀tì lẹ́tà arú nínú alifábẹ́ẹ̀tì 30 tí ń bẹ nínú alifábẹ́ẹ̀tì kéwú ó jẹ́ pé 28 ní asílì rẹ̀ kẹ́ tó fi lamalif àti hamza kún kó tó pé 30 tẹ́bá wá ń lọ wò látòkè délẹ̀ òun nìkan àti dáàlì ní ọlọ́mọ ìyá tí wọ́n jọra wọn a rí alif ọmọ ìyá rẹ̀ tí ń jọ ń dún bákan náà ó ní hẹ́ù ọmọ ìyá rẹ̀ tí ń jọ ń dún bákan náà bó ti ẹ̀jẹ̀ pé àhà fọmọ ó ní ha ọmọ ìyá rẹ̀ tí ń jọ ń dún bákan náà òun náà ni àyìn ọmọ ìyá rẹ̀ tí ń jọ ń dún bákan náà ni hóò ọmọ ìyá rẹ̀ tí ń jọ ń dún bákan náà ni hamza òun ó ti lọ́mọ ìyá ọlọ́ba kan bẹ́ẹ̀ náà ni báwò ọba kan rẹ̀ ní táwò ọba kan rẹ̀ ní sáà tí wọ́n jọ jẹ́ pé ọmọ ìyàwó ọ̀tọ̀ọ̀tọ̀ ní bàbá wọn fẹ́ àwọn sí sahim shin sod ọmọ ìyá kan náà ni wọ́n lẹ́yìn yẹn dod àti zod ọmọ ìyá kan náà ni wọ́n láàmù mímù wọ́n ìparí wọn láàmù mímù ó ti dọmọ ìyá núùnù àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn lọ́bà kan ṣùgbọ́n gbogbo tẹbá wá lọ wo ráù kò sọ́mọ ìyá rẹ̀ kò sọ́bà kan tẹbá lọ wo dáàlì kò sọ́mọ ìyá rẹ̀ kò sọ́bà kan làfáà òní sọ pé adàlì wá sáàlì fi tẹ̀sí rí fi wá ìdàtí wàdàlì àríbàtún wá sáàlì sábú omiya wàdàlì àríbàtún wá sáàlì sábú omiya adàlì wá sáàlì gbé adàlì wá sáàlì fi
في تسريف واحدة في تسريف واحدة أدى لأربعة وثالث بوميا أدى لأربعة وثالث بوميا. Adal arba ni nínú nǹkan ilmul hisab èyí tó jẹ́ pé alukurani náà júwe fún wa mathematics den lọ ríìdì ní yunifásitì ten fi ń ṣe gbogbo nǹkan lẹ́ni alukurani júwe fún wa ilmul falak ìmọ̀ falaki wọ́bí nẹ́jìmí òun yàtà dúnà alukurani ọ̀sálà ìmọ̀ mẹ́nubà gbogbo ẹni tí bá ń kọ̀ndẹ́mù àwọn ọmọ yìí ń kọ̀ndẹ́mù ayé alukurani ni gbogbo ẹni ó bá wá lọ stọ́dì rẹ̀ tí bá fi ń ṣe nǹkan ó mọ̀ jù wọ́ lọ́nu mọ́ sọ pé kò sí eléyìí bẹ́ẹ̀ ni àwọn nǹkan wọ̀nyí ṣe ń bọ̀ wá látọ̀dọ̀ Ọlọ́run sọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. mùjísà ànábì wa Muhammad tó ga jù náà ní alukurahan tí a bá wá rí dáàlì tàbá rẹ nìkan ìyẹn ló fi jẹ́ wípé àfá ò ní dáàlíà ló fi wà recognize láàrin àwọn àfá pé òun fi dáàlì dídídídí tí ọlọ́bà kan ló fi parí gbogbo tírà rẹ̀ tiẹ̀ tó ṣe àwọn ilé wọ̀nyí òun náà ni iṣẹ́ ìyanu tá máa kọ́kọ́ lọ wò tàbá tún wá lọ wo inú ayé alukurahan ká lọ wo literature tí mò ń wí tàbá wo lẹ́tà haru yẹn tó ń wà ẹ̀rí ayọ́ alimuda siru kún fa'ansiri warabaka fakabiri wasiyabaka fatairi warujisa fahajuri walatamnuni tastakisuru walirabika fasibiri. فذلك يوم عسير على الكافرين غير يسير ذاني ومن خلقت وحيدا ساريني ومن علقت وحيدا. ó tún kọ́kọ́ lo lẹ́tà aru ní ẹ̀mẹ́wàá kó tó wá bọ́ sórí lẹ́tà dí wá tó wá ń pè lẹ́tà dí náà lọ báyìí pé sàrìní wàmánì alákìtúwà ìdá ọjà ánìtúláhùn máàlá mamudúdá nínà sódá tàmúhídá ani àsídá kàlá innahu kana li ayatina anida sàmúnìkù sọ̀húndá innahu fakkara wa qaddara. ó tún lo dáàlì lẹ́ẹ̀méje tó tó fi ṣe end drawing tàbá tún wá lọ wọnú suratu Rahman ó wá gbé létí pé wàláhábù súlẹ̀ àdìbì wà rọ̀ ìhàn bàbí ayé aláìrọ̀ bí kò máa tún kà sí bá. fàbí ayé aláìta máa wá rí nínú suratu Rahman ó jẹ́ ọgbọ̀n tó fi ṣe hand drawing ọpọlọ wo ló lè gbérù yẹn kalẹ̀ tí ìbá ṣe pọlọpọlọ tọ́lọ̀ ń gbé fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ànábì wa Muhammad kọjá bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. táà ẹnìkan bá wá jókòó ń kọ̀rọ̀ pé ká má sọjọ́ bí ẹ̀ tí wọ́n ní appreciation ni sáà ní appreciate adúrú ọpọlọ yìí ni ká fi máa ròyìn rẹ̀ ká fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ká sọ ohun tí ń bẹ nínú rẹ̀ tàbára àwọn kan tẹ́ ń ṣe jákujàku àwọn tẹ́ ń ṣe jákujàku yẹn ni ẹ tákù ọjọ́ bí ànábì wa Muhammad ohun tó yẹ ká máa péjọ ká máa ṣe ni ká sì mọ̀ pé àwọn àfáà tí wọ́n bá mọ̀ nípa alukur'ani nípa mọ̀jísà ànábì nípasẹ̀ ìyanu rẹ̀ àìdá mọ̀jísàtú alwakitiya wọ́n mọ̀jísàtú àtìbíyà wọ́n mọ̀jísàtú alakhalida gbogbo àwọn tó bá mọ̀ kọjẹ́ pé ń bi mọ̀lúdì wa náà ni wọ́n mọ̀ ti sọ fún àwọn èèyàn torí pé al-hikmatu dallatul mu'min àìsùnmọ́ wàjádáwó àkásàwó ní tẹ́ ń pè ní knowledge ó ti sọnù fọ́mọ ẹ̀dá ènìyàn o fọ́mọ mùsùlùmí o ibikíbi ẹwọ ń bi tánàbí wí ibikíbi ìbásọ̀dọ̀ kèfèrí ló ti rí ọgbọ́n àti òye tánàbí júwe àkásàwó kó mú ni o ìtìlúbùlù yìí ní mi fàlà òbí sin ànábì ní a wá ìmọ̀ kódà kó ṣe sin ṣé China ti gba ìsìláàmù lọ́jọ́ yẹn ni débi tó wá jẹ́ wípé léèní ọ̀rọ̀ tánàbí wá sọ gbogbo ayé wá fókọ́sì àtẹ́sẹ̀ sí China ọ̀dọ̀ wọn ni wọ́n ti wá ń gba gbogbo nǹkan léèní gbóògùn kan bá jẹ́ ògùn tó dá bí irinṣẹ́ kan bá jẹ́ irinṣẹ́ tó dá bí kìíní kan bá ní nǹkan kankan tí ó dá àfi China bẹ́ẹ̀ bá rèé tí ó dá jù náà tí ó jẹ́ tí wọ́n fi gbá yín tí ó ṣe yahoo China náà ni ẹ wo ọjọ́ tó tánàbí ti sọ́lẹ̀ nítorí náà Olúwa kẹ́ Muhammad o àtàwọn aráàlú ẹ o Ọlọ́run kẹ́ Muhammad o àtàwọn aráàlú ẹ o
àtàwọn ọ̀rẹ́ àti sàábé Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Olúwa kẹ́ Muhammad o. Àmín. Àtàwọn ọ̀rẹ́ rẹ̀. Àmín. Olúwa kẹ́ Muhammad o. Àmín. Àtàwọn ọ̀rẹ́ rẹ̀. Àmín. Àtàwọn ọ̀rẹ́ àti sàábé Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Àtàwọn ọ̀rẹ́ àti sàábé Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Àtàwọn ọ̀rẹ́ àti sàábé Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Àtàwọn ọ̀rẹ́ àtàwọn ìyàwó Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Àtàwọn ọ̀rẹ́ àtàwọn ọmọ Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Àtàwọn ọ̀rẹ́ àti àìmọ̀ Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Àtàwọn ọ̀rẹ́ àti mùsùlùmí Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Àtàwọn àfáà ńláńlá Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Ìmáàmù Málíkì ọ̀rẹ́ ànábì Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Ìmáàmù Ṣáfì ọmọlẹ́yìn ànábì Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Abu Hanifa lẹ́yìn ànábì Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Màmá Hanbali lẹ́yìn ànábì o Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Ṣéhù Ádámù lẹ́yìn ànábì o Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Bàbá Kàmálì lẹ́yìn ànábì Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Àbámi Múhálì nílùú Wo Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Olúwa bá mi sọ gbogbo wọn Olúwa bá wa sọ gbogbo wọn. Ṣéhù Mọ̀súdì Àlì Ọ̀yọ́ wí Olúwa bá wa sọ gbogbo wọn. Àfámi Ìmáàmù ìlú Ọ̀yọ́ Olúwa bá wa sọ gbogbo wọn. Ṣéhù Yẹkínì Ṣéhù mi Olúwa bá mi kẹ́ gbogbo wọn. Àlífà Muyideen ni àfáwá Olúwa bá wa sọ gbogbo wọn. àti àwọn ọ̀rẹ́ àti sàábé Olúwa bá wa sọ gbogbo wọn. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.